إلى العباد كأنما. dákun má rojọ́ ọkọ rẹ fẹ́ni kankan. obìnrin tí wọ́n ti fẹ́ràn ẹ̀kọ́ máa lọ́gùn wọn ò ní jẹ́ ó kú sílé ọkọ. Allah tashkur rahima. sọ̀rọ̀ ọkọ rẹ tó ń pa ìwà láàánú rẹ ni má kí gbé lọ́dọ̀ ẹni tí ò ní ṣàánú rẹ. إلى الذي لا يرحمه tashkur. ẹgbẹ́ ọdún àwọn ẹ̀yẹ ọ̀rẹ́ ọkọ dà ṣèdè sí ẹ tánú bá wúsá. ọba òwò mi jẹ oyè yẹ sọ̀rọ̀ ìbùdó àbọ̀ kí ni mo ká wọ́n bá rí ìkùjẹ́kùjẹ́ yà. tashkur rahima. ẹgbẹ́ ọdún bá ti lọ. Iboya magana yana kiran ku. Oya basiya ni ko basiya yi. Ya ce ku ta wani inda yake. Ta inda liman. Ku ta inda liman. Oya owó ọpẹ́ là ń gbà tí a fi dé. Kudin albarka aka an samu da shigo. Oya kan mọ wa. Kawo kudin albarka. Oya. àwọn ìfàrú bí ìmúná yìí. Ṣé bá rí kókó tí ń bẹ létí odò tó bá fi lè gbẹ ó dá lódò ni. Allah. Koríko etí odò tí ò bá tutù orí rẹ̀ burú ni. wàdúdì wàlúdì. Mo fẹ́ sùn wọ́n pọ̀ nù. àṣìlídà àti ta'abbudi. A'udhu billahi minash shaytanir rajim. a'udhu billahi minash shaytanir rajim. Fàyè. bismillahi. Bàbá mi ọlọ́fà. Èmi ò sọ̀rọ̀ mọ́ ẹ̀ pé kábíyèsí náà. waja'ala bainakum Ìwọ́yè kí n kéwú túbà. mawaddatan wa rahmatan. Torí àtúwá láti dálẹ̀ pọ̀. inna fi dhalika Tẹ́ ẹ bá ń padà ẹ̀ ní sí àgbákò. láyé sí àmì dáadáa. qawmi yatafakkaruna. Èjì tó bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí yìí ní ọkọ̀ lójú àgbẹ̀. inna fi dhalika layati qawmi Kábíyèsí. yatafakkarun. Àwọn èèyàn máa sì nǹkan tó jẹ́ ìrìnà àwo ẹ̀yà sí. Ìgbà fún. wa min Ha Ahmed 100,000 lọ fi kalẹ̀ sí. na'am Ẹjẹ́ sọ tágbára owó ká. Ẹyẹ obìnrin farabalẹ̀ náà fẹ́ gbìjà yín lónìí. tọ́. Tí ẹ bá rí ọkùnrin tí ń pẹ́ kò jówó náà, olùkọ́ etí. Tí ń pẹ́ owó lobìnrin mọ̀, kò tí ì rí àsárà ayé rí ni. Obìnrin kan bẹ tí owó kápá wọn. Àwọn ọ̀rẹ́ ànábì ti lọlé. Ahmed, kí n fún ọ ní tí Ọlọ́run fi jẹ́ kó rọ̀ fún ọ. àmín. Èmi ní ń jówó, wọ́n náà lówó. Ọmọ tó náà ti wà ní báńkì. Ọmọ tó náà ti nílé iṣẹ́, kí lọ́ọ́ fi sakọ sí i. Obìnrin tí ẹ̀lẹ́ sakọ sí wọ́n ti tún ọ débi oríire lónìí. Káyọ̀ ọkùnrin ó jòkó jà, àmọ́ ibi tí ń sálárì ọkùnrin. Àwọn àbá àsìké ó tún gbà mí. Wọn ní kò dáa kóbìnrin ó dépò aṣíwájú, kí wọ́n là ń tọ́ ọ fún. Ọmọ tẹ́ ẹ̀ fẹ́ kó dáa fún ẹ má tọ̀. Ọmọ wa kàwé parí gbogbo yunifásitì. Ẹ wá tìmọ́lẹ̀ ẹni kó má ṣiṣẹ́, ẹ fẹ́ bá tòbí rẹ jẹ́. Bọ̀dọ̀ bí yóò ti jèrè ẹ̀. wa min ayati an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha. Ẹ jẹ́ n bá a sọ̀rọ̀. Èmi ò fẹ́ kó wà ní ọkùnrin tó gbójú lówó. Ọkùnrin tó bá ti lè gbójú lówó yóò sọ ìyàwó ẹ̀ dẹrú. Allah. Yóò máa sọ̀rọ̀ yẹ́kẹ̀yẹ́kẹ́. Mo gba ilé fún ọ, mo kọ́ ilé fún ọ ní Àsokoro. Kódà ní Banana Island. Ní Kòyí nkẹ̀kẹ̀ mi tá a máa mo kọ́lé fún ọ. Ìgbà náà ń kọ́ ṣé ìyá rẹ̀ lọ́ sọ̀lé. Ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín lónìí. Gbogbo ọkùnrin tó wá ní wọn ká ìyá àwọn ju ìyàwó òun lọ ọ̀fẹ́ ṣìṣe nù. Ọ̀ fún ìyá rẹ lọ́wọ́ ọ̀tọ́jú ẹ̀ ní ọ̀ọ́lẹ́kẹ́ ju ìyàwó rẹ lọ. Impossible. Torí adùn tọ́ni lọ́dọ̀ ìyàwó rẹ ìyá rẹ ò lè fún ọ.
ìjọba rẹ sọ wùyẹn bí kúrú sọ ṣéyàwó rẹ lọ pè wọlé àṣeyà rẹ lọ pè wọlé dámi lóhùn jọ wèrè rúkùn ọ. wọ́n máa ń ṣètò ọ̀yá fún ọ ni ọ̀kẹ́yà rẹ ni ní fàyàwó rẹ lọ pé tí ìbá tí ì rí mọ́ mi ń lè fún ọ ní nǹkan ọ fẹ́ tọrọ orí ibú nù ṣé dátọ́ tàkàkà rẹ̀ ṣéyà rẹ wà ń bẹ̀. Dá mi lóhùn kọjú sí mi kò sí àwọn ará mi tí ń sọ yìí ọwọ́ káyọ̀ ọ̀gbọ̀n kọjá mọ́ tiẹ̀ ọwọ́ ń sọ pé ìyá rẹ̀ dà àkókò tó bí ọ níjọ́ tí ó bí ọ ń gbin ó fẹ́ dú ó fẹ́ dí ọmọ ọlọ́mọdé tó ní òbí tiẹ̀ fún ọ padà sóò ní òfẹ́ dú kó fẹ́ dí ìyá rẹ̀ gbin kó tó bí ọ lóòótọ́ síbẹ̀ kọ́ dá mi lóhùn ṣùgbọ́n ọmọ tí ń pè lọ́mọ tiẹ̀ tó ń dì í mọ́yà níjọ́ tí ìyàwó rẹ̀ náà bí kò sunkún tó ìyá rẹ̀ ló bímọ fún ọ. n tó jẹ́ mú tọ́pìkì yẹn wá lónìí kọ́rin ti ṣiṣẹ́ wọn ò bá lù obìnrin wọn n tábà fún ìyàwó èèyàn méje ìyá rẹ̀ ó mọ̀ orogún rẹ̀ méjèèjì yóò kéye mọ́tò yìí ní 10 million àmọ́jọ́tọ̀ ń wa ẹsẹ̀ rẹ̀ bíi kẹ̀kẹ́ ẹsẹ̀ ọmọ rẹ̀ yá rẹ̀. wọ́n mi ní ayé tìrì ẹni ìkọlẹ́kọlẹ́ kún mi ní ọ̀fọ̀fíkún àzùrà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ilẹ̀. fún ìyá rẹ̀ ní tó dáa ra mọ́tò fún ìyá rẹ̀ respect ìyá rẹ̀ ìwọ ìyàwó ò lè ṣe ìwọ ìyàwó ìyá ò lè ṣe kábíyèsí ẹjẹ yanjú ẹ díẹ̀ tó láwùjọ àwọn tó pé lórí làwọn àtàwọn alákọ̀wé mi alákọ̀ọ́rí mọ́kọ̀ọ̀rùn èyí lè ń bó sá nǹkan kọ́ lówó kẹ̀ gbogbo nǹkan kọ́ lówó ọ àbádọ́ obìnrin ọwọ́ kó dọ́là tì ṣé òbí dọ́là ṣe dọ́là ò ṣe o bàbá kò ṣe o dọ́là ò fọ́ pààyàn dá o. ẹ jẹ́ ń bá a sọ̀rọ̀ Ahmed n tó di owó lọ fẹ́ fún ọ lónìí ẹjọ́ bàbá rẹ̀ mẹ́tọ́ lọ́wọ́ asamaha àkọ́kọ́ tó ju owó lọ kéèyàn gba obìnrin láàyè láti sakọ nínú ilé èèyàn obìnrin fẹ́ràn kó sakọ kọ́ máa kilẹ̀ mọ́ bí wèrè kábíyèsí kéèyàn gba obìnrin láàyè ọ̀rọ̀ tí mo sọ fọ́lítì ni ká má sọ obìnrin dẹrú ẹ̀gbọ́n tí ń wí kóbìnrin lè mú kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ kí èèmọ́ mọ́ wọlé. kíyàwó rẹ̀ fẹ́ ṣe nǹkan nílé wọn kó lè mú ọkọ̀ rẹ̀ tó dáa jù kó lè kí dírẹ́bà ló fi gbé lọ kó lọ sakọ níran wọn pé mo rí lé gbé yàtọ̀ sí kó máa gbáyé bí ẹrú. wàmí ní ayé àti ọ̀sán ní wá. ani khalaqalakum min anfusikum azwajan litaskunu because ẹlòmíì ọmọ ní òun mẹ́rù ìyàwó ní ọmọ lọ lẹ́yìn mo gbé màálù mẹ́wàá lọ ìgbà náà nǹkan oorun ọjọ́ kan ti sán. béèrè kejì ọ̀fàwí béèrè kejì àtẹ̀sáyìí kéèyàn máa ṣe ọ̀sọ́sọ́ bíi wo mí Ahmed wo kábíyèsí wo bàbá àgbàlagbà sọ̀rọ̀ pé wọ́n sọ rí bàbá ni rí fọ̀sọ́rọ̀ ajílógún aṣọ obìnrin ọ̀fẹ́ kéèyàn máa ṣe dágídágí bàbá sàkàrà bá fọlágàdé ìwọ ni bá sọ̀rọ̀ kọjú sí pẹ̀lú aṣọ tó sọ̀nà sí sọ̀rọ̀ kó rẹ́rìn òní ọmọ wo fẹ́ràn ọ̀nà ẹ̀yọ́ ọkùnrin tẹ̀ wá ń bí tẹ̀ múra bẹ́ẹ̀ tí wọ́n pa lọ́la dágídágí àwa náà jọ olówó ọ̀rìn bí ẹni tí wọ́n pa yàmùyàmù obìnrin fẹ́ràn kéèyàn máa ṣe akọ kọ́ máa ṣọ̀ṣọ́ lèmi ò fi kẹrẹ̀ owó yáyí ọlọ́mọdé okú láyé mi ọ̀wá ń jẹ́ alówó lé ọ̀lówó lóde ọlọ́pàá wá sí ọmú wọn lọ́jọ́ olè
ọmúra dágídágí ọ̀fáì bàbá bá tẹ́ ti bímọ tẹ́nu ìwọ bẹ́ẹ̀ ṣe yáyì ẹ má tó fẹ́ jọ obìnrin bá lọ sọ bàbá wọn ní kàná ẹ má jẹ́ ó dọ̀tí ní àpò ẹnu ẹ̀rọ àwọn àsomọ́yàwó rẹ̀ ó lè fi ṣe é fi pẹ̀pì sínú yàrá ẹ̀yin gan tó lòórùn máa múra dáadáa sí máa sọ̀sọ́ làwọn kò rí ọ. Ó yá rìnrìn ọ̀sọ́ kí n rí ọ bọ́ọ̀ bá gbà kí n ọ̀rọ̀ ya yìí wájú kó ní ìsìn. Wàmí ní ààyè àti. Kábíyèsí bẹ́ẹ̀ bá náwó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ tó múra bí ìwèrè ìyàwó ni adénáwó ṣùgbọ́n dúró lẹ́yìn ọdẹ káwọn àbúrò rẹ̀ ó wá àwọn tó ṣe fi hàn lóyìn báyìí jù. Kí n yára sọ kẹta ẹ sì dá mi lò kábíyèsí ìkẹta ní tá a kọ́ lára yín alim kọ́ ló máa wo obìnrin rẹ pẹ̀lú àwọn rẹ ìjọba fẹ́ tọ́ bí ajá tó fẹ́ kọ́ gbó kà máa mi ẹsẹ̀ báyìí yóò padà wá kúnlẹ̀ wọ́n náà má gbó kó má gbó obìnrin máa fíyàn léràn wọ́n ní sáì tó pọ̀ lọ́wọ́ obìnrin èmi náà wá bí mo sí ní ọ̀rẹ́ ìràwọ̀ mẹ́rin mo gbà. A ní kọ̀lọ̀kọ̀lọ̀ kó mi ní àwọn fúsìkò àzìwá jẹ́rìítà skolo ilẹ̀ yẹn. Kábíyèsí ọlọ́ba Kábíyèsí. ẹ̀mẹ́bìnú ṣe rí àwọn tá a bá ti wà nípò ọ̀nàbà ẹ̀ hot seat láti kó lè wò. Ṣùgbọ́n táwa fẹ́ dara wa láàmú ká mọ ìyàwó wa níyàwó wa. Wọ́n ń gbọ́ àwọn tó ń gbó ní yàrá. Wọ́n fi wá kan wíńdò pé ariwo yín ń dí alọ́wọ́ ládùúgbò. Òǹbóbìnrin á gì péré. Ọ̀wá ní ẹni tó lè rẹguléètì ayé rẹ̀. Má bínú kọjá àlà. Ìran obìnrin ní máa provoke èèyàn. Olùsìn wọn fi pé tí o bá tì í sí gómìnà provoke èèyàn ọ̀lẹ́sìn. Yóò dọ́là mú yóò pè ọ ní ìtọ́jú lọ. Nàníkìní kọ́ ìyàwó. Fáìn pa àtẹ́kẹ́yìn mọ́mú ká yíyan lójú agbóni. Ọ̀rọ̀ fáìn sí. Irọ́ ní pa inú ní ń bì. Ṣé mo lè wí kẹta? Ṣé fẹ́lẹ́ yìí ju owó lọ? Ẹlẹ́ẹ̀kẹta gádùn tọ́rfì and bad zalat. Mọ̀mọ́ arájú wá sì ṣe rẹ mọ́. Lẹ́yìn ọlọ́run kò sẹ́ni ó pé àtúfọ́ náà. Bí ti ń pariwo tòmí náà pé tán. Bá kó ń bí ń lọ àbùkí bàbá náà yìí. Ń lọ lọrin. Ìlọrin máa gbà lọ sí awo. Ṣé mo pé tán nù? Ìyàwó mi ní òdi mi gbogbo gba ó náà tó ẹsẹ̀ àìgbélé ọ̀dà àtọ́ ọlọ́kan ní wọ̀ lọ́fẹ̀ẹ́ ni wá ronú yíyan tó fẹ́ fẹ́ tí wọ́n bá tẹ̀tún mẹ́ni ó bí ọjà tó tà. ìyẹn obìnrin ní wà nínú Mercedes Benz yóò tún ní jíìpù yóò tún wá máa làágùn iye àkànní lọ yìí wọ́n kà sí. Obìnrin wọn ò lè yó tí wọ́n fi lọ bọ́lọ̀ sọ̀rọ̀ bá tọ́ ọ lẹ́sẹ̀ sọ̀rọ̀ bá ṣàwàdà àlùbáṣáṣà ẹ̀yọ́ ọkùnrin tẹ̀ ń di owó mọ́yà ká àwàdà wà nínú tó rán obìnrin tó jowó lọ. Wòmí lẹ́yìn aago mẹ́sàn-án àgbà alẹ́ mẹ́wàá kòkòtò púpọ̀ mọ́ níkà ní ọwọ́ àti bẹ́ẹ̀ sì máa ń lé káàkiri nínú yàrá nínú òkùnkùn ní òmò sá lọ ànílò abẹ́ ọ̀dọ̀ tẹ̀lé ni wọ́n ń bí ọ̀nà bí báwo ti kà wà. Wàmí ní ààyè àti àmì kọ̀lọ̀kọ̀lọ̀ mi àwọn fúsìkò àzìwá jẹ́rìítà skolo ilẹ̀ yẹn. Ọdún jìdá ìbìlìbìtà má complain jù kábíyèsí ẹ má bínú ẹjọ́ tí n bá sọ yìí kò ní dáa ká gbàdúrà owó nǹkan mọ́ni nǹkan dìmú lọlé olùfọ̀ àfààní máa ṣe rú ẹ̀ ẹ ti sáwọ́ sẹ́ẹ̀ ní kẹ́ àbí kí n ṣiṣẹ́ fún yín kábíyèsí èyí ẹ bọ́ bí n sọ̀wọ́ ẹnu tẹ bá ṣe lọ́kùnrin tí bọ́ bí n sọ̀wọ́ ẹnu ẹlòmíì ò sì mẹ́kẹ́ èkú ṣe yóò wà lọ́la késẹ́ẹ̀tì fáyìn lákọ̀ọ́kọ́ tó kú. ilé ayé ti ń lọ sílẹ̀ rí ìyàwó òsì ẹlẹ́jọ́ wẹ́wẹ́. olùsí ń jà lẹ́yìn tẹ̀lé. sọ pé òun kó kú èkú o ó wà lọ́la késẹ́ẹ̀tì èkú ara fi bàtà bí ẹ̀ bọ̀ra o. ìyàwó náà wà ní olùsí
ní Nàìjíríà kò olùfò ìjà òde. Wọ́n ẹ bá mi sọ̀wọ́ ẹnu ẹ̀dá kẹnu yín ẹjọ́ mi ló kú yín owó ni a fi ń na obìnrin owó irú mílíọ̀nù yìí ọ̀ nírú ẹlẹ́ àbí kò kókó òsì ọ̀dọ́ tí bàbá rẹ̀ ló kù lọ́jọ́ ogún. Ẹjọ́ òwe kàsí kí wọ́n aṣọ yìí wọ́n ní kí tán ni ìwọ ni obìnrin ìwọ tí ìyàwó rẹ̀ lẹ́jọ́ ń díje wà ọmọkùnrin fáì ó yá yìí abẹ́ẹ̀ rí ni àmọ́ ìyàwó rẹ̀ fáì jùlọ torí mi náà fáì jù ọ̀nà ìní sí mo bí wọ̀. Ẹ béèrè tó kù dodo wo lọ al-julusu ma'a az-zawja àtàkùnfù èyàn jòkó tóbi ní àtàkùnfù ilé yà bàbá dámọ̀ràn kábíyèsí bàbá àgbàlagbà máa ṣe bẹ́ẹ̀ mo sì jọ ọlọ́fà nílé yìí o ipò wo la wà káàfin ní ma bóbi ìsáwádà èyàn tagé ní tagé oníkóbọ̀ gé ìkànnì ẹsẹ̀ rẹ̀ yóò wá serious ṣé kò dùn ń gbádùn rẹ̀ tó bá wọ owó kíní gbòmí rẹ̀ wíwẹ́ mọ́rí sáwọn jìmọ̀ gbé jáde síta kọ́mọ̀ náà ti jẹ̀gbí. Ẹsẹ̀ ẹ̀ obìnrin máa fẹ́ kí ẹ máa bá wọn ṣàwàdà ká máa kọ́kàn lọ́mú ní sùpà kẹ́kọ́ ní kásìmí létí sọ fún wọn náà bẹ́ẹ̀ mọ́ máa tú ọ̀rọ̀ àkórílẹ̀ níbi tí ó dáa jù lára rẹ̀ ó ti yí ọ. Mo yẹ sọ yẹn níta ọ̀ gbélé níbi tó dáa jù lára rẹ̀ ọ̀ máa han ohun bí irọ́ ọ̀ sì sùn. Bàbá olùdálẹ́kọ̀ọ́ mo sí ní ọ̀rẹ́ èmi ni òjé ń gbọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ìgbádùn ni mo kírètì ìgbádùn múra mi tààrà mo sì rí gbá ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀. Kódà kábíyèsí ọlọ́pàá ò lè gbọ́ bọ̀rọ̀ ẹni kí ló dé bàbá ti wá àyè ìdùnnú fúnra wọn ìwà tóbìnrin jọ pé wá fàdà sí bẹ́ẹ̀dì mọ́jà ló bá débi orí rẹ ti burú. Ìyàwó ayé sà ìró obìnrin yẹn máa ń lè kékeré má ẹjọ́ máa ṣàwàdà bàbá yìí sọ̀kalẹ̀ bọ̀rọ̀ yìí sà wọ́n yìí sọ̀kalẹ̀ bọ̀rọ̀ èmi ní arrest wọn lókè. Títí ẹnu ó wá ku owó nígbà náà ọmọ àwọn dáńsẹ ọ̀nà bóbá ìtàgé ọwọ́ ọ̀run owó ká ọ̀run láti náà. Tashiko wọ́n sì jọ ìrẹ́bà mi nílé kéwòn mi. Rahima lọ́dọ̀ mi láti jọ ìrẹ́. Ilalladhi la yarhamu. Ẹ lọ fún wọn láàyè búdòzà. Wa idha shakawta Sára jìnnà wò. ila ibadi ka'annama. Ọmọ ìmáàmù ni wọ́n ní sára jì. Tashiko Rahima Àfọ̀ ọmọ àfà. Ilalladhi la yarhamu. Bàtí òfin kábíyèsí lọ ní wa lọ. Tashiko Rahima Bàbá wa. Ilalladhi la yarhamu. Torí alẹ́ tòmí ìta fẹ́ sí kábíyèsí. Na'am. Ẹ jẹ́ òwú kan sí fún un torí ètò tá a fẹ́ sí. Àti àti ń padà tá a gbọ́dọ̀ di lọ́wọ́. Ó wá ku àtànáàkù tọ̀. Nasimat máa yin ọkọ rẹ dákun. Ẹ̀yin obìnrin ẹ̀ dá mi lóhùn. Tẹ́ ẹ bá dá àárín ọ̀rẹ́ fọkọ rẹ fún àwọn yòókù lórí. Ọ̀rẹ́ kí lè ń sọ yìí? Tẹ́ ẹ náà bá ń sọ tiẹ̀ sọ tó ju tiẹ̀ lọ. Ẹ ká ẹ̀. Ẹni náà nà wọ ẹ̀yin obìnrin. Na'am. Ẹ dá mi lóhùn. Ẹ ń wo lágbájá báyìí. Ó ti parí ilé mi fún mi. Kódà mo ń lọ London lọ́sẹ̀ tí ń bọ̀. Máa sọ nǹkan tó kọ̀ rẹ̀ ò ṣe dáadáa. Kó ní lè bá fáwọn ọ̀tá rẹ̀. À ń lọ Dubai lọ́tùnla. Tó bá sì padà ẹ̀rí wa káàtó fúláìtì wa ni. Tashiko Rahima. Ààrẹ náà ni. Ọmọ mi ní bá sọ̀rọ̀. Jọ̀mọ́ ẹ̀ ní náà. Kíní kan bẹ tẹ́ ẹ̀kọ́ lára ní ẹni kíni. Na'am. Ẹ dá mi lò.
nígbà tí n ti ń ṣe ayé bọ̀ ǹjẹ́ ní kí n fẹ́ ní ẹ̀tẹ́ kan lọ́fà rí ọlọ́sìn ní kí n ṣe. àmín. tó o bá ti lè yẹ̀yẹ́ ẹni tó súnmọ́ ayé rẹ̀ ó yẹ̀yẹ́ kábíyèsí sì fẹ́ ní kó o fẹ́ ní ẹ̀tẹ́ kàmí rí wọ́n fẹ́ ní ẹ̀tẹ́ kọ́kọ́ rẹ o máa sọ dáadáa rẹ àti tó ṣe tí o tún ti ṣe ẹ̀yin obìnrin ẹ wá lẹ̀ gbádùn ayé ẹ̀ sọ tọ́kọ ẹ̀ ń ṣe dáadáa kì í kódà tó o bá ra nǹkan fúnra rẹ à dájú wa ló ra fún mi ó bùkún nìyẹn tí mo fẹ́ kọ́ mọ̀ sí mi obìnrin tí ìbá ti sọ dáadáa ọkọ rẹ kò ní lékún lórí rẹ ìwọ náà sì máa yìn ṣẹ̀rí aláàgbọ́dọ̀ bú obìnrin lójú àwọn àlejò kò ní ní ìmọ̀ tí èkú ọ̀gbùn bọ́ọ̀bì kì í wẹ̀ ta ni wẹ̀ èèyàn sì èèyàn gbọ́dọ̀ máa sọ tó lè bá ṣe láì dáa nígbà tí ìjà bá parí ọ̀ nílé sọ pé kò sí bẹ́ẹ̀ mọ́ kábíyèsí èmi ò sọ sí ìyàwó mi jáde rí o gbogbo tó bá ṣe ló dáa torí kí ni èmi náà dáa tán bóòlù ní sì sọ fún un bóòlù mi ló sì dùkú láti mọ sọ̀rọ̀ ìyàwó ara wa. má sọ̀rọ̀ ọkọ rẹ fún yẹn má sì fi àléébù rẹ̀ hàn sí máa mọ iye oore tó bá ṣe fún ọ kódà ìṣẹ̀rí ànitọ́kùnrin bá súnmọ́ yín tán ṣe é gbọ́ èyí obìnrin ò dáhùn ṣe fáyà yín. ọ̀tún wọn nàró wa ní ẹsẹ̀ wọn kú sẹ́ ọ̀fun mi balẹ̀ àkàrọ̀ tọ́lọ́ ti wọ́ ọmọge tọ́lọ́ rẹ̀ ó lè tò kó lè bá a ṣe mí. ọ̀kíkú sẹ́ wò mí kọ́kọ́ kí ọkọ rẹ̀ lọ́kọ́ tiẹ̀ dùkú tiẹ̀ ọlọ́kú sẹ́ sẹ́ẹ̀rì inú ọkùnrin wa dùn sẹ́ẹ̀rì wọ́n dápọ̀ wọ́n wá ń gbẹ ẹsẹ̀. sẹ́kọ̀tòkó sẹ́ẹ̀rì pé ìyàwó náà ń ṣe ìwọ àfáàtọ̀ fẹ́ sọ ìdí tó wá sọ̀rọ̀ bí ẹni ká yóò parẹ́ ọ̀wá sí lọ́jọ́ ìdùnnú owó tó gbà aráàmù ni because owó ìdùnnú rẹ fún ọ kí ló tó sọ́dún owó ẹkún ẹ ní sunkún láyé yín. àmín. bí wàá sí ó ṣe mọ lónìí nù. akẹ́rọ ọmọkùnrin lọ. bàbá Bùkóyè gbogbo ntọ́mọ yín bá sọ dáadáa àti dáadáa ẹ má kọ́ tí sí ọkọ mi gbójúmọ́ mi lọ sẹ́tù ara rẹ̀ ó fẹjúmọ́ mi lọ yẹjú ara rẹ̀ ó pa ewu mọ́ mi lọ yẹjú ara rẹ̀ because embryo ni bó ṣe wà ọ̀rọ̀ ò létí ìbáláwo sẹ́yìn bá ti ń tẹ́tí sọ́mọ rẹ̀ jù ìwọ náà fẹ́ nǹkan rẹ̀ kẹ́ bàbá wa onígbà nìkan ẹ̀ nípa rẹ̀ ẹ̀yin bàbá ọkọ ìyá ọkọ ẹ̀ nàró ṣé kó máa bọ̀ gbọ́ ẹnu sọ fọlọ́fà ẹnu kọ́ ọmọ wọn máa bọ̀ òní ọjọ́ ẹ̀rí ni ọkọ mi ò burú ìyá rẹ lórí náà jù aláṣẹ bẹ́ẹ̀ ṣe gé ẹran ní. ẹ̀sọ̀ fọlọ́fà ẹnu kọ́ ọmọ wọn máa bọ̀ bàbá mi ní sọ fún máa bọ̀ ẹ lọ jòkó inú mi sẹ́ dùn nù mẹ́tò ní ẹ̀mí ọ̀sán bẹ́ẹ̀ ní kíni jàmá béèrè pé kíni ọkọ mi ò kó ní jẹjẹ ọkọ mi ò ṣe kíni òbí rẹ lójú ó gbóná bàbá ọkọ Salman ọlọ́ọ̀ṣẹ́ bìkan ẹ̀rọ kiri ṣé kó máa bọ̀ Ṣítù ṣé kó máa bọ̀ ọkọ̀ tí bá ń gùn tẹ̀yìn lọ́rùn torí àmì ọmọ lẹ́yìn ẹ̀jẹ̀ fọ́ mo níbi tún jẹ̀gbẹ́ fún tèmi èmi lórí ibú tó bá ọ mo kẹ́yàwó mi ọ̀ ń kùn tí wọ́n lọ bí wọ́n fún mi ni ìran Yorùbá ní mẹ́rin bẹ́ẹ̀ ti tọ́jú obìnrin jù ẹ má dá lóhùn ṣẹ̀rí àfẹ́ ká tọ́jú ìyàwó wa jẹ ara wa lọ kó máa bọ̀ bàbá èyí náà tún kó máa bọ̀ ẹ jòkó ẹ yẹ jáde nísìn sàtífíkẹ́tì wa dà.